Akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú Labour Party tá a tún lè pè ní agbẹnusọ wọn, ìyún Olóyè Àbáyọ̀mí Arábàmbí, ó mà ti tú àṣírí ńlá nípa ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí Nigerian Labour Congress àti olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ìyún ọ̀gbẹ́ni Peter Gregory Obi ìpè kí àwọn ọlọ́pàá kan lọ fura ọ̀ nítorí pé àwọn méjèèjì wọ́n ń gbèrò láti da Nàìjíríà rú àti pé wọ́n fẹ́ fi nǹkan kan tí yóò dá Nàìjíríà tí yóò dá wàhálà sílẹ̀ wọ́n fẹ́ fi nǹkan náà lọ́lẹ̀ láìpẹ́ yìí èyí tí yóò fẹ́ jẹ́ kí àwọn ológun kan fipá gbàjọba. Ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni àwọn ọlọ́pàá lábẹ́ ọ̀gá àgbà àwọn ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun ni wọ́n ránṣẹ́ sí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Comrade Joy Ajaero pé àwọn fẹ́ ṣe ìwádìí ẹ̀ kó wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba tí ṣàtìlẹ́yìn fún àwọn apààyàn àti àwọn afẹ̀míṣòfò tó sì jẹ́ pé Joy Ajaero kò tí ì yọjú. Ẹgbẹ́ òṣìṣẹ́ sì fẹ́ àtẹ̀jáde síta pé ká sì ní sùúrù fáwọn kó tó di pé ààrẹ àwọn yóò wá. Nígbà tó ń tú àṣírí síta, Àbáyọ̀mí Arábàmbí tó jẹ́ akọ̀wé ìpolongo ìyún agbẹnusọ ẹgbẹ́ òṣèlú Labour Party jẹ́ kó di mọ̀ pé àṣírí tó ń fẹ́ tú fún àwọn ọlọ́pàá ni pé Joy Ajaero àti Peter Obi wọ́n fẹ́ fi agídí gba ẹgbẹ́ òṣèlú Labour Party mọ́ àwọn lọ́wọ́ ìyún ogun àwọn ní ọwọ́ tó sì ní tí wọ́n fẹ́ ṣe ni pé wọn yóò lo agbára Joy Ajaero gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ láti dá àwọn ìwọ́de tí yóò fẹ́ dojú orílẹ̀-èdè bolẹ̀ láti dá wọn sílẹ̀ láìpẹ́ jọjọ èyí tí yóò jẹ́ kí gbogbo olùgbóná tí yóò dàbí gbogbo olùfẹ́ ṣubú tí yóò sì ṣeé ṣe fún àwọn ológun láti wá dá sí ọ̀rọ̀ Nàìjíríà èèyàn láti fipá gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àbáyọ̀mí Arábàmbí ó wá ké sí àwọn ọlọ́pàá àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìpè kí ó tètè ṣe iṣẹ́ lórí àṣírí tó ń tú yìí o nítorí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra ẹ̀ ewu tó sì ní bóun ò bá rí òun ò ní sọ àti pé ká tètè fura sí Joy Ajaero àti Peter Obi.